ìṣirò níṣẹ́jú kan. Mo ṣàlàyé pé tá a bá fẹ́ square nọ́mbà díjìtì méjì tó jẹ́ pé n tó parí nọ́mbà náà 5 ni o, gẹ́gẹ́ bí àpèjúwe tí n bá ní 25 squared, mo la bùkátà láti dára láàmú. Màá máa mú nọ́mbà alákọ̀ọ́kọ́ yìí, ìmọ̀ multiply rẹ̀ pẹ̀lú eléyìí tó tún kàn nínú òǹkà tí ń ṣe 3, yóò jẹ́ 2 times 3 6. Màá kọ 25 sẹ́yìn rẹ̀. Ẹ̀ẹ́dì 25 yìí o, a rí látara 5 times 5. Òfin yìí ó lè ṣiṣẹ́ ju díjìtì méjì lọ. Kódà tá a bá ní díjìtì mẹ́ta, díjìtì mẹ́rin a lè lò fún. Gẹ́gẹ́ bí àpèjúwe tí n bá ní 105 squared, bẹ́ẹ̀ ni nọ́mbà yìí parí pẹ̀lú 5. Ṣùgbọ́n díjìtì mẹ́ta ní tí màá ṣe náà ni pé màá mú nọ́mbà méjì alákọ̀ọ́kọ́ tí ń ṣe 10 yìí, màá wá multiply rẹ̀ pẹ̀lú eléyìí tó tún kàn nínú òǹkà tí ń ṣe 11. A máa ní 10 times 11 110 25. Ẹ wá rí, a tún lè lòrú òfin yìí o. Tá a bá fẹ́ multiply nọ́mbà díjìtì méjì papọ̀ tó wá jẹ́ pé n tó bẹ̀rẹ̀ àwọn nọ́mbà wọn ìkànkan náà ni, in tó sì parí àwọn méjèèjì tá a bá rò wọn papọ̀ yóò mọ fún 110. Gẹ́gẹ́ bí àpèjúwe tí n bá ní 36 times 34. Ẹ pé tẹ́ bá ṣàkíyèsí wọ́n jọ bẹ̀rẹ̀ pẹ̀lú nọ́mbà kan náà. Ẹ̀yin tó sì parí àwọn méjèèjì tẹ́ bá rò wọn papọ̀ tí ń ṣe 6 plus 4 níbí báyìí ó jẹ́ 10 ni o. Tàbí tá a bá tún nírú nǹkan báyìí 73 times 77. Bẹ́ẹ̀ ni 7 lọ́jọ́ bẹ̀rẹ̀ wọn, 3 àti 7 lọ́jọ́ parí wọn. Ẹ rí pé tá a bá ro 3 àti 7 papọ̀ yóò mọ fún 110. Inú tó tún lè parí pé a bá ní 5 àti 5, 2 àti 8 àti báwọn tó yẹ pé tá a bá rò papọ̀ yóò fún wa ní 10. Tá a bá fẹ́ lò fún yẹn tá a ṣe náà ni pé kí ni o, màá tún máa multiply nọ́mbà alákọ̀ọ́kọ́ yẹn pẹ̀lú eléyìí tó tún kàn nú òǹkà. 7 times 8 yóò mọ fún mi ní kí ni o 56. Màá máa ṣe kí ni o, màá máa multiply àwọn tó parí yẹn pẹ̀lú ara wọn. 3 times 7 21. Ajá sí pé tí n bá fẹ́ ṣe léyìí nísìn, ẹ rí pé tó bẹ̀rẹ̀ tí wọ́n jọ ní láǹkó òun 3 ni o. 3 times 4 yóò jẹ́ 12. Màá máa multiply àwọn díjìtì ìparí yẹn. 6 times 4 24. Ọ̀dà ta ni ó ṣe léyìí fún mi? 79 times 71 64 times 7 66. Ẹ lè fi èsì sọ́ọ́sà bala ìrírí sí.